tó mú kí yín káàbọ̀ sórí ìkànnì ICN TV lẹ́ẹ̀kan sí ní gbogbo ibikíbi tẹ́ ti wo ètò yìí lọ́wọ́lọ́wọ́. ẹ ṣé ò tẹ̀ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà. Gbáǹkọ́gbì náà lélẹ̀ tá a tún mú wá lónìí torí lè tún ní agbára ò tí Yorùbá pọ̀ wọ́n ní ẹni ìjà ò bá ní pèrè ẹ̀ lọ́kùnrin. Èyí ló dífá fún ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Donald Trump tí táwọn ọmọ Nàìjíríà ti lù nígbájú ẹ̀ o. Bẹ́ẹ̀ ni wọ́n lù nígbájú ẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ èyí tó ní agbára gan-an ni ọ̀rọ̀ tá à ń sọ ó ní agbára wọ́n lù nígbájú ẹ̀ ni wọ́n gbá ojú ẹ̀ lórí owó tó níye pọ̀ $460 million. Ẹ gbọ́ dáadáa, $460 million ó ní owó tí ọmọ yahoo yìí tó gbà lọ́wọ́ ààrẹ Donald Trump. Ẹ̀rí kó ní agbára báyìí ní Yorùbá sì máa ń pò wípé ẹni ìjà ọ̀bá nípèrè ẹ̀ lọ́kùnrin o, torí wípé àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń sọ̀yàn kọ́lọ̀ ń gbà wá lọ́wọ́ ẹni tí ń sọ̀yàn táwọn ò sọ ni tàbí tá àti ẹ̀fọ́ kàn sí bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn ọmọ yahoo ṣe rí ọlọ́mọdé àbọ̀ sọ́wọ́ wọn o. Bọ̀ ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ti wá bọ́ sọ́wọ́ báyìí, wọ́n bọ́ sọ́wọ́ tààràtààrà ni. In fact owó tí nínú ìròyìn yìí ni pé owó tó yẹ kí ààrẹ Donald Trump kó lò fún inauguration wọn nínú ẹ̀ lọ́mọ Nàìjíríà ti yá lò ń bẹ̀ àbí tó ti yọ tiẹ̀ ń bẹ̀ ìyẹn $460 million. Ẹ jẹ́ n sáré kà dáadáa. How Lagos Yahoo boys dupe US President Donald Trump of 2025 inauguration fund. Ó ní wọ́n ní owó tí ọmọ yìí gbà tí ó kó sápò ara rẹ̀. In a case that has shocked international law enforcement and stirred diplomatic interests, the United States Federal Bureau of Investigation, that's FBI, has revealed that a Nigerian internet fraudster identified as Ehimeme Aigbokan orchestrated a sophisticated cyber scam that siphoned off more than $460 million meant for inauguration of US President Donald Trump in January 2025. Ẹ̀rí kó ní agbára pọ̀ àwọn ọmọ yahoo kọ́lọ̀ kó gbà wá ń bẹ́ẹ̀ ni o tó dé bá ìjọba Amẹ́ríkà náà lọ́wọ́lọ́wọ́ báyìí o ó ti dé bá wọn báyìí. Wọ́n ní $460 million ní ọmọ yahoo yìí tí ó gbà nínú àpò ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tó kọ́lọ̀ kó sọ wọn bẹ́ẹ̀ ẹ máa kíyèsára o. Eléyìí tó tún dàbí ẹ̀wẹ̀ nínú ìròyìn tá a tún mú wá lọ́wọ́lọ́wọ́ ǹjẹ́ ti gbọ́ òun náà ní ti protest tó ṣẹlẹ̀ ní Benue. Bẹ́ẹ̀ ni ilé tó ṣẹlẹ̀ ní Benue ó ní agbára gan tí ọ̀pọ̀lọpọ̀ òun náà lẹ́wọ̀ lójú wòran yìí yẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tú yáyá tó tú jáde sí ìta ní wípé òǹsàbò lè gbè mí wàásà ṣe mí bó ṣe bá mi. Òun náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn èèyàn ń pariwo ní Benue tí wọ́n tú jáde tán yanyan pé ó ti wá dójú ẹ̀ báyìí o pé tí ọjọ́ sí la rí tí wọ́n yabo inú ilé Yewata community kan ní Benue tí wọ́n dẹ̀ pa èèyàn 20 tó sun wọ́n mọ́lé gúrúgúrú. Ṣùgbọ́n ilé tó wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pé lẹ́yìn ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ pé kì í ṣe pé tìlú yẹn nìkan pé àìmọye ọ̀pọ̀lọpọ̀ ní ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ pé ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ wá tú jáde pé sẹ́ẹ̀ àwọn ò gbọ́ mọ́ torí pé táwọn bá ti fọwọ́ lẹ́rán bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ń lọ pé gbogbo àwọn pátápátá ni ò ní sí mọ́. Wọ́n máa make sure pé wọ́n pa gbogbo àwọn pátápátá pé kò dẹ̀ ní sí gbogbo àwọn mọ́. Ìdí náà nìyẹn tí gbogbo àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn yìí tí wọ́n fi wá jáde síta pé ó tó gẹ́ wa lu bàtà ìdárin ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti wá kan everybody báyìí. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn èèyàn náà tí wọ́n fi rọ́ síta. Ẹ rí i pé ní gbogbo ìròyìn tá a dẹ̀ sí mú wá náà ẹ rántí pé a ti ń sọ wípé agenda àwọn people yìí wípé wọ́n fẹ́ gba gbogbo territory náà fẹ́ gbà pátápátá bóyá south west ni o south east ni o south ni o wọ́n ṣàfẹ́ gba gbogbo ẹ̀. Agenda àwọn nìyẹn even tó fi mọ́ àwọn middle belt torí pé wọ́n rí i pé ibẹ̀ ni ilẹ̀ àwọn ti lè kẹ́ran jẹ dáadáa so that wọ́n á lè fọ opportunity yẹn náà láti máa fi kẹ́ran jẹ àti opportunity láti gbalẹ̀ mọ́ àwọn ọmọ onílẹ̀ lọ́wọ́. Gbogbo èròǹgbà wọn àti gbogbo akitiyan wọn náà nìyẹn. Lábala ǹjẹ́ ti gbọ́ tó tún dàbí rẹ̀ náà ní wípé eléyìí tún ní agbára ìròyìn eléyìí ní agbára o. Ó dàbí rẹ̀ ní ìròyìn ẹ ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́rọ̀ àwọn olóṣèlú wa pé wọn ò rí tẹ́nibọ̀dì rò
wọn ò rí tẹ́nibọ̀dì ro torí eléyìí tó kàn wọ́n jù ní ìsìn ni bí wọ́n ṣe fọ́ọ̀mù political party tẹ́lẹ̀ wá fọ́ọ̀mù gan sìn pé one ADC o pé ADC yẹn is powerful enough láti counter Tinubu gbogbo àwọn tó wà nínú pátì ọ̀hún náà látòrí David Mark o Àtíkù o Òbí o Amechi o Arẹ́gbẹ́ṣọlá o kò sẹ́ni tí ò tí ì ṣèjọba rí nínú wọn kò sẹ́ni tí ò tí wà ní position of authority yìí kí ni nǹkan tí wọ́n ṣe náà gbà táwọn náà kí ni nǹkan tí wọ́n gbé ṣe nígbà tí wọ́n wà ń bẹ̀ kí ni nǹkan tí wọ́n gbé ṣe tán ti contribute láti jẹ́ pé kí àlàáfíà kó jọba ní Nàìjíríà aṣíwájú náà tí gbogbo wọn tákù lónìí náà one way or the other àwọn náà ti sọ àwọn nǹkan kan síwájú nígbà táwọn náà ti dé position of authority pé tí n bá fi lè dé position of authority o nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ àwọn náà ti dé position yẹn sìn àwọn náà ò rí nǹkan kan ṣe so nǹkan wa ń sọ ní ìsinmi wípé ṣé àwọn eléyìí náà ṣé wọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà náà tó bẹ́yẹn náà ni àbí àpò ara wọn gan làwọn gan ń jà fún àbí ká sọ pé ìfẹ́ Nàìjíríà náà ló wá tó bẹ́ẹ̀ ṣé a sọ pé ìfẹ́ Nàìjíríà náà dẹ́dẹ̀ ní tó báyìí ní nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣé wọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà náà tó báyìí náà ni tó jẹ́ pé gbogbo torí mo ti rí gbogbo a lot of videos interview and everything tọ́pọ̀lọpọ̀ ti ń grant ẹ̀ pé àwọn máa tún Nàìjíríà ṣe nígbà tí wọ́n wà ní kíní kí ni wọ́n tún ṣe nígbà tí kálukú wọn wà ń bẹ̀ kí ni contribution wọn aṣáárántí ipa tí David Mark tó kó lórí ọ̀rọ̀ tẹlifóònù lórí ọ̀rọ̀ GSM nígbà tí GSM ṣẹ̀ṣẹ̀ dé òun ló sọ pé kò yẹ kí tálákà kó máa lo fóònù àmọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wọn kó ṣùgbọ́n aṣíwájú náà ti sọ ńgbà kan náà rí páwọn òbílífù ní owó Nàìjíríà bọ̀ àwọn náà ti di ààrẹ ẹ̀sìn wọ́n ti gbàgbọ́ ní owó Nàìjíríà báyìí torí páwọn náà ṣàárẹ̀ lọ́wọ́ so ìdí tá a ṣe ń sọ nìyẹn because ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn olóṣèlú yẹn mo máa ń sọ several times ìkànkan náà ni gbogbo wọn ìkànkan náà ni wọn ò rí tẹ́nibọ́dì rò àpò ara wọn yẹn nìkan náà ń jà fún àpò ara wọn náà ń jà fún torí wọn ò rí tẹ́nibọ́dì rò rárá àpò ara wọn ni kálukú ń jà fún kò sẹ́nì kankan tó rí tẹ́nibọ́dì rò ṣùgbọ́n àwa tí wọ́n ń ṣèjọba lé lórí ó dẹ̀ pa àwa là kéré ronú àwa là rójinlẹ̀ dáadáa pé ó yẹ ká gbára wa lọ́wọ́ àwọn amúnisìn ó yẹ ká gbára wa lọ́wọ́ àwọn èèyàn yìí àwa là ródélẹ̀ tó jẹ́ pé àwa bá ródélẹ̀ ni kò yẹ kí òjé wọn kó sì máa jẹ wá mọ́ by now ó yẹ ká ti gbára wa ká ti bọ́ kò yẹ kó jẹ wọn máa jẹ wá mọ́ ó yẹ ká ti bọ́ torí wípé gbogbo ète wọn tí wọ́n máa mú wá lọ́dún mẹ́rin kò yàtọ̀ ṣùgbọ́n àwọn aráàlú àwa là kí ń lo ọgbọ́n orí tiwa pé kò yẹ káwọn kìíní tó gbé ọgbọ́n míì wá mọ́ tí ọgbọ́n òjìṣẹ́mọgbọ́n ìwá mọ́ láti mọ̀ fi jẹ wá torí pé àwa là kíyèsára ni àwọn ò kíyèsára rárá àwọn smart débi wípé tí wọ́n bá ti rí pé pátì kan ò ti mọ́ ẹ rántí náà nígbà tí gbogbo wọn náà lọ join PDP ńgbà yẹn kó tó di pé ó kó àwọn few party kan tán ṣe AD ńgbà yẹn APC ńgbà yẹn AC ńgbà yẹn kó tó di pé wọ́n fọ́ọ̀mù ẹ̀ ó di APC nígbà tó tún yá gbogbo wọn rọ́ gidigidi àwọn kan náà gbogbo wọn nísìn wọn rọ́ gidigidi ó di APC láti APC ó di ADC and the same set of people so ṣẹ́fẹ̀ Nàìjíríà náà wá ní tó bẹ́ẹ̀ yẹn àbí wọ́n nífẹ̀ẹ́ ara wọn so àwa tí wọ́n dẹ̀ marginalize àwa náà ó yẹ ká kóra wa jọ pọ̀ àkókò tí káwa náà kóra wa jọ pọ̀ líle káwa náà gbára wa sílẹ̀ lọ́wọ́ àwọn tó marginalize wa àkókò líle ẹ bá like tí ẹ bá share rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá fi sí comment section èrò tí yín ní comment section ẹ ṣé o tẹ́tí sí wa ní gbogbo ìgbà iSeen TV yín náà lélẹ́yìí ẹ bá like ẹ bá share ẹ bá subscribe sórí ìkànnì yìí ẹ ṣé. Please like, share, comment and subscribe. Thanks for watching.